A tún kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Àrólé Bàbá 1010 TV2 níbi tí a ti ń fúnra wa ní ìròyìn nípa bí nǹkan bá ṣe ń lọ àti bójú ọjọ́ bá ṣe rí nílẹ̀ Yorùbá yìí ní orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ náà. Ibi tá à ń wò yìí ò ní ìlú Òṣogbo pẹ̀lú bí ìwọ́de tí ń ṣe ọjọ́ kẹfà bó ṣe ń tẹ̀síwájú nílùú Òṣogbo lénìí tí ń ṣe ọjọ́ kẹfà ní oṣù kẹjọ. Òní yìí láti ọ̀dọ̀ ẹni tó jẹ́ agbẹnusọ fún ajìjàǹgbara ìyún olóyè ọmọ Adéyẹmọ Sunday Igboho tí ó jẹ́ agbẹnusọ wọn Kóìkì Ọláyọmí, àwọn ni wọ́n ṣe àfihàn eléyìí tí wọ́n gbé jáde síta nílùú Òṣogbo bí nǹkan ṣe rí lénìí. A tún máa ṣe àfihàn míì ní ọwọ́ iwájú láìpẹ́ yìí níbi tí àwọn olùwọ́de náà tó ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti ń ṣe ìwọ́de àlàáfíà nílùú Òṣogbo. Bó tilẹ̀ já sí pé àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan bíi ìpínlẹ̀ Èkó àti àwọn ìpínlẹ̀ míì tó jẹ́ ti ilẹ̀ Haúsá lọ́hùn-ún bíi ìpínlẹ̀ Kaduna àti Kano níṣe ni ojú ọjọ́ pòfírí tí àwọn èèyàn jáde láti ṣe ìwọ́de, pàápàá jùlọ ní Ọjọ́ta lénìí tí ṣe ìpínlẹ̀ Èkó. Níṣe ni wọ́n ní àwọn ọmọ gànfẹ́ àti àwọn agbófinró kò fààyè sílẹ̀ fún àwọn olùfẹ̀hónúhàn láti jáde ṣe ìfẹ̀hónúhàn. Ṣùgbọ́n síbẹ̀ a tún rí láwọn àyè kan nípínlẹ̀ Èkó tí ìfẹ̀hónúhàn tí ó ti wáyé. Gbogbo ẹni a máa ṣe àfihàn rẹ̀ fún yín lójú móhùnmáwòrán báyìí. Bá wa fi ọkàn bá lọ, bá wa wo gbogbo bí ṣe ń lọ pẹ̀lú bá ṣe náà máa ṣe ìgbénidébẹ̀ fún wa láti máa gbé wa lọ sí bí nǹkan ṣe ń lọ. Ìlú Òṣogbo lẹ́ ń wò yìí tí ìwọ́de alálàáfíà tó ti ń wáyé lọ́wọ́. Ẹ má gbàgbé láti bá wa subscribe sórí ìkànnì yìí kẹ̀sì lè máa tún rí wa wò àti tún rí wa gbọ́ ní gbogbo ìgbà tí a bá ti ń ṣe bẹ́ẹ̀ mú àwọn ìròyìn náà tí a bá ti mú wá. Ẹ ṣé, ẹ kú gbogbo ìgbà. Ìlú ìpínlẹ̀ Èkó lẹ́ ń wò tó dá páropáro yìí tí kò sí ẹnikẹ́ni ní ojú òpópónà pẹ̀lú bí àwọn agbófinró wọ́n ṣe dúró wámúwámú báwọn fẹ́ rí olùfẹ̀hónú àbí olùwọ́de kankan bí ti ń wù kí yóò mọ̀. Reflected on the reason why we are protesting. There was nothing said about insecurity, there was nothing said about inflation, there was nothing said about unemployment and the cost of living, nothing said about cost of governance that is incredibly high. So I stand here to say that the president is out of tune of the reasons why we are suffering, of the reasons why we are protesting. And I tell you the truth, we are not ending this protest anytime soon until the government drastically addresses this issue. And of course, they are taking us as a joke, giving us how to protest, giving us where to protest, time to protest and all whatnot. But I tell you, this citizen you are taking for granted will get charged up. And if government do not take careful, I do not know how the result will turn out to be. But let me quickly say again, that these things we are saying is not what the president cannot do in record time. This is not what the president cannot do in less than 2 days. What is there in cutting the cost of governance? What is there in enacting policy, in reducing this fuel price for a minimum time? These are things president can do, and I do it just almost immediately. But waiting for the lives to be lost, waiting for that to be, for the situation to escalate. Man, just to tell you how the government is. How can people spend 21 billion in the house of the vice president? This is former vice president. Come on, that's a joke. In a country where we have over 100 million people unemployed and underemployed and unemployable, what are the schools? The investment in the schools there are gone. They have gone the drain. What is the budget in the school? What is the budget in security? Look at how these police armed forces are gathered around, and we have insecurity in the north.